ó ti wá kọjá bẹ́ẹ̀ báyìí o lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ yìí náà ni o bàbá Tibẹ̀tán tún ti jáde o wọ́n fi ohun ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí Wàsíù o wọ́n nítorí oyè Àwùjalẹ̀ yìí kì í ṣe oyè kékeré lásán o tí anybody kàn lè fọwọ́ pa lójú wọ́n ní jẹ́ mọ̀ pé bàbá Àwùjalẹ̀ tó kú yìí wọ́n ló ṣe àwọn oníṣẹ̀ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ làwọn oníṣẹ̀ṣe fi dá sẹ̀ríà fún pé bàbá yìí ní egbò tí ò jiná láti ọjọ́ pípẹ́ títí bàbá yìí fi bá egbò yìí lọ wọ́n wá fohùn kìlọ̀ ránṣẹ́ sí Wàsíù pé oyè Àwùjalẹ̀ kì í ṣe oyè ọmọdé o kí Wàsíù kó lọ paramọ́ o kó má débi oyè yìí mọ́ o pé àwọn tó jẹ oyè yìí gan ẹni tójú wọn rí nínú oyè náà àwọn ló mọ ibi tó kù sí. This is Digi Naija. Please don't forget to subscribe, like and share. Jẹ́ ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí nípa àpèrè Àwùjalẹ̀ yìí gangan àti àwọn tó ti wà lórí àpèrè yìí tẹ́lẹ̀ àti àwọn tó ṣẹ̀ wà ń bẹ̀ sí àtẹni tó ṣẹ̀ ń du láti bọ́ sí orí àpèrè náà. Ẹ jẹ́ ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu bàbá Tibẹ̀tán. So that's it. Then he say, kí ni wọ́n pè ní kí àbáláyé ìkọ̀dà àbáláyé àlè tán ẹ̀. Kò ṣeé dànù. Kò tiẹ̀ sí bá ṣe lè kó síbi tá a lè fi sí. Aláti tẹ̀lé ni. Kí ló máa yẹ̀rọ àwọn senator, House of Assembly, governor? Ṣé ẹ rántí pé ojú gbà wá tì lọ́jọ́ tó ń sin Buhari? Tajá tẹ ẹran governor Nàìjíríà ló ní gate. Wọ́n láti ti airport yẹn. Ṣé Tinubu ni wàhálà wa? Tinubu kọ́ ọmọ àlébọ̀jọ̀ ọmọ ọkọ lọ ní bastard wà ń jọba àwọn wèrè anákúdanidání àwọn títí wọ́n ti bàjẹ́ látọ̀run àwọn afayébọ̀rún jẹ́ la ní káàkiri wọ́n ti fayé ba ọ̀run jẹ́ wọlé tó ń kọ́ fún àwọn Babangida wọlé tó ń kọ́ fún àwọn Àtíkù wọlé tó ń kọ́ fún Ṣàgàrí wọlé tó ń kọ́ fún Ọbásanjọ́ yàrá mélòó ló sùn bẹ́ẹ̀ nínú owó taxpayers money ṣé o dẹ̀ rántí ká má tún ra wa sà nígbà tí Goodluck wà lórí oyè tó bá sọ pé wà lórí oyè wọ́n kó NNPC sínú Central Bank owó àwọn kan ló wà ló ní gbogbo ti wà nínú ike yìí ọ̀gá ògo ti dé ike ó ti lọ. Then nígbà tí ọba Ìbàdàn máa kú the Lord revealed this to me in Kolabo Lane pé ọba ẹ̀yin Ìbàdàn tẹ́ wà ń bí o ọba Ìbàdàn máa kú o lẹ́tọ́ bàbá tó bá kú tán o tó ti gba bọ́dí ó ti wọlé wọ́n ti bá gbé wọ́n ti chẹ́ẹ̀kì ẹ̀yìn lẹ́yìn lẹ́yìn tó ń chẹ́ẹ̀kì ẹ̀yìn tán wọ́n ti tún mú Buhari ti tẹ̀lé o lẹ́mí ò mọ bí wọ́n máa pẹ́ 4 hours or 5 hours o ọba Àwùjalẹ̀ máa tẹ̀lé o bọ̀ tó ń ṣe mí láàánú pé bí mo ṣe gbọ́ àwọn áńgẹ́lì yẹn sọ tó pé kí wọ́n fi Àwùjalẹ̀ ẹlẹ́kọ̀ọ́kàn rí Ìjẹ̀bú state bókò jọjọ́ tó ń pronounce Ìjẹ̀bú state tí ó tọ́ lọ́wọ́ Tinubu yẹn pé tó bá rí tán ó lè dákẹ́ but rírò ní tèèyàn ṣíṣe ní tolúwa so mẹ́bẹ̀ padà débi olúwa lòun ẹ̀mí mímọ́ lòun gbọ́ ọ̀kan tí mo sọ Àwùjalẹ̀ ń lọ Àwùjalẹ̀ rẹ̀ ti lọ so that is it. Then one aládọ́fihàn mí yẹn tí àwọn Ìjẹ̀bú tó gbọ́dọ̀ careful between now and 3 months yìí wọ́n gbọ́dọ̀ careful nítorí pé èṣù fẹ́ nǹkan tí èṣù tọ́jú sí wọn lọ́wọ́ ó fẹ́ bèrè ẹ̀. Ní 1957-58 nígbà tí ọba tó wà ń bẹ̀ kú tó ń fi eléyìí jẹ wọ́n ṣe ráìtì lé lórí. Bẹ́ẹ̀ nígbà tí Buhari nígbà tí ó yá the same Àwùjalẹ̀ ó kọjá ààyè ẹ̀ lára àwọn oníṣẹ̀ṣe wọ́n dápà sí lẹ́sẹ̀ kò síbi tó ti tọ́jú egbò yẹn tí tó fi kú yìí kò lọ so ó yẹ kó fi yẹn kọ́gbọ́n nísìnyí ìwọ̀n tó yẹ kí n padà wá nǹkan tí mo rí yẹn ò dáa third born Àwùjalẹ̀ àti first born Àwùjalẹ̀ máa kú adé ti gbàdúrà tẹ́lẹ̀ olólùwọ̀n ò gbọ́ because Dàpọ̀ Abíọ́dún ló kó yẹ̀yọ̀ yìí bá wọn kò sí nǹkan tó fa sójà ọlọ́pàá àbí sójà níbi tó ti sin olórí ìlú kì í ṣe pé à ń ṣe ojúde ọba àbí wọ́n fẹ́ jí nǹkan níbẹ̀ no ó ká everybody lára everybody á wo bí ọba ẹ̀ ṣe lọ so nǹkan tó ṣẹlẹ̀ ní. Then nígbà tí wọ́n ń sin ọba Ìbàdàn ṣé ọlọ́pàá ti lé wọn sẹ́yìn rí nígbà tí wọ́n ń sin ọba Benin ṣé ọlọ́pàá ti lé wọn sẹ́yìn rí ọba wọn ni bàbá wọn ni everybody has the right to be there. Ẹ̀ṣẹ̀ wá ń parọ́ ẹ̀ ń pariwo fáwọn ní àwọn tó fi ṣàkísọ́rùn ẹ máa lé wọn jáde àwọn tó fi ṣàkísọ́rùn ẹ máa lé wọn jáde ẹ ń sọ èèyàn tó ń gbọ́
lóru èyí ni wọ́n fi ọ̀hún pé tí wọn ò bá lọ dá ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe padà bí wọ́n jẹ tó bá jẹ Àwùjalẹ̀ tuntun kò ní ṣe 3 years níbẹ̀ lórí ipò. yìí rárá ṣe ló máa rọ kú ó máa rọ then automatically àwọn oníṣẹ̀ṣe náà wọ́n fẹ́ ṣèkà sílùú kíní yẹn ti ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú rí ní ìlú Sanilúbà tí school yẹn wà ní Sanilúbà ẹnìkan wá láti ìlú òyìnbó fẹ́ ṣe pátí tó fẹ́ ṣe wọ́n ní wọ́n máa fún àwọn tó ń mú òjò wọ́n máa fún wọn lówó ó ní no the weather is okay nothing happen to this and that ó lé wọn dànù ìgbà tó yẹ pé àwọn tó bíbù yìí ti wà wọn náà ti fi jẹun láti ilẹ̀ then ó lé wọn dànù nígbà tó máa fi bẹ̀rẹ̀ Sunny Adé gbogbo ti wà lórí kìíní àti pátí ti fẹ́ bẹ̀rẹ̀ atẹ́gùn bẹ̀rẹ̀ sí fẹ́ then catholic 30 minutes canopy everything wọ atẹ́gùn ti gbé dànù ojú ti bẹ̀rẹ̀ pátí ti fọ́ there was a fool. àwọn tó ní kó lé àwọn oníṣẹ̀ṣe dànù lọ́jọ́ yẹn àti Dàpọ̀ Abíọ́dún tó lòun ṣe constitution ṣé Dàpọ̀ Abíọ́dún mọ àwọn tó gbéhùn ní kékeré ṣé ó mọ iye àgbo tí ìyá ẹ̀ mú kóhun tó dúró lẹ́jọ́ mọ́rú àgbo tó fi wẹ̀ ṣé ìwà ẹ̀ ló dáa jù láti ṣe gómìnà Ogun State now ẹbí ẹ̀ mélòó ló ní jet lẹ́jọ́ gbogbo àwọn ládàradà tó wà táwọn àdúsì má gbé kí àti gbogbo ẹ̀ ṣe pọ̀ gbogbo ẹ̀ ló sì máa wà on fold àìmọye àwọn gómìnà nílùú láti máa sọ̀kò pa wọ́n máa sọ̀kò pa wọ́n gbẹ̀yìn ni ó ti máa bẹ̀rẹ̀ by next year January House of Assembly Federal House of Assembly member and Senate wọ́n ti pín contract tó ń gbogbo Nàìjíríà lẹ́yìn tó ń bá gba sálárì ńlá yẹn tán ọwọ́ wọn làwọn mẹ̀kúnnù ti tún ra contract báyìí nísìn ó ti wọ̀ wọ́n láṣọ nígbà tí wọ́n fi gbogbo kíní hàn mí I was disturbed níṣẹ́ èèyàn lè burú tó yìí níbo ni Psalm 49 wà níbo ni 2 Samuel 14 wà oníkàánú ti pé àwa yóò ṣáàkú àwa yóò dàbí omi tó ń dà sórí iyẹ̀pẹ̀ tí a kò lè ṣàjọ ṣé àwọn sẹ́nẹ̀tọ̀ yóò lọ bí òkú rí ni ṣé àwọn House of Assembly member yìí state governor wọ̀nyí ṣé wọn lọ bí tó ń ti sìnkú rí ni àbẹ̀wò báwọn yìí kì í ṣe drama ni kéde fìyà jẹ àwọn èèyàn wọ̀nyí dẹ́dẹ́ ń pariwo Tinubu kò sí state tó jẹ gbèsè kò sí state tó lọ yáwó ìdáhùnsì náà ẹ̀dẹ̀ ń ṣẹ́wó $1 lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń sìn wọ́n ní Yàyà Bello má rí ìyàwó kẹrin tó ń wọ Dàsíkí tó hàn kọ́ṣẹ́ sí ẹ̀bùbí tó dé tó ń wọ Dàsíkí wọn kọ́ṣẹ́ sí lọ́wọ́ tó lọ́wọ́ orí fọ́tò ẹ̀ ṣé ó ráyè àti dúpẹ́ fọlọ́run sí wọ́n dáríjì Fáyọ̀ṣe pé kò jẹ́ owó mọ́ who is at fault nígbà wọn ṣe ní judgement yìí who is Fáyọ̀ṣe nìbàdàn ẹ trace ẹ náà ṣe bí Fáyọ̀ṣe iná ló ń gbẹgbẹ adìyẹ káàkiri òun àti Ọbásanjọ́ ní ẹgbẹ́ wọn mi sọ mi ò tó ṣé wọn fẹ́ẹ́ fi sí APC ló fà á ni àbí kò lè support wọn lẹ́kìtì state ìyẹn ò mean o lè free láyé ń bí but àti free lọ́run ìjọba Ọlọ́run òun ló mátà gbogbo agbára ní kán máa lò ṣùgbọ́n àlè má gbára lọ sọ́run governances Nàìjíríà lè àwọn tó ń kọ́ fún Nàìjíríà àwọn tó ṣèjọba Nàìjíríà bẹ́ẹ̀ ni pé èṣù ló manufacture wọn tó dà wọ́n fún wa àwọn tó dẹ̀ ń dàlú yìí láàmú wọn ò pé 1,000 they are not up to 1,000 ẹgbẹ̀rún kan wọn ò tó so àwọn Ìjẹ̀bú láti padà kán lọ fún àwọn tó wà ní right àwọn níṣẹ̀ṣe kọ́ lọ fún ọ lẹ́tọ̀ọ́ wọn kò síbi tó lè ṣe nítorí pé Àwùjalẹ̀ jẹ ní igbó ó jẹ ní igbó jẹ níta ó jẹ níjù ṣé bá Àwùjalẹ̀ ló kó àwọn oníṣẹ̀ṣe mọ́ra tá fi lé Babangida lọ tó ń dákàrà tó ń ṣe kínní ṣé Muslim náà ti ní kó ń dákàrà ṣé arílé náà ní Nàìjíríà tí ìṣẹ̀ṣe ò sí ṣé arílé náà ní Nàìjíríà tá àrí babaláwo rí ṣé arílé náà ní Abẹ́òkúta àtògùn state àti Ondo state tá àrà àwọn tó ń tewé ọmọ tó ní lẹ́kùlẹ́jà ṣé bó máa rà àwọn wòlíì ń bẹ ó máa rà àwọn pásítọ̀ ń bẹ ó máa rà àwọn Muslim ń bẹ bẹ́ẹ̀ni àwọn tó ń ṣe ritual jù ní ìlú yìí àwọn pásítọ̀ ni kí church wọn lè kún ní kí lè fẹ́ fún tí church bá kún tán kí lè fẹ́ fún wọn. Then because he said in John 15 ó ní èmi ní àjàrà ẹ̀yin ní ẹ̀ka kẹ́ka tí ò bá so èso a ò gé dànù eléyìí tó bá yẹ ti ń so èso gbogbo church yìí ń sìn church ti ń joro
ṣe bí àwọn